من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونصلي ونسلم على أشرف رسل الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم ونهج منهجهم إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين. Adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run, ọba tí adájọ́ lé lọ́wọ́ pé adá alábàá pé ká pàdé ká kójọ lábẹ́ àsíá rẹ̀ lábẹ́ yọ̀ǹda rẹ̀, ó sì wá yọ̀ǹda fún wa láti lè láǹfààní àti kójọ bẹ́ẹ̀. Adúpẹ́ ọba tó ní ọrọ̀rùn fún wa. Èyí tó ju gbogbo ọpẹ́ lọ tá a fẹ́ dá fún Ọlọ́run, òun lọ́pẹ́ Islam tọ́lọ́run fi rọ̀ wá lọ́rùn tó ṣe wá ní mùsùlùmí. Ọpẹ́ kejì òun lọ́pẹ́ ẹ̀mí tó fún wa lẹ́mìí, ó fún wa lálàáfíà. Àwọn tí wọ́n ti wà nínú sàárè, àwọn láǹfààní táwa níyì, kódà bá fẹ́ ṣàtúnṣe iṣẹ́, àtẹnire tí ń bẹ nínú wọn tó tún fẹ́ ṣe kún iṣẹ́, Ọlọ́run ò ní kí yọ̀ǹda bí ó wà fún wọn mọ́. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fún wa ní àǹfààní àti túbá, àǹfààní àti ṣẹ́kù lérí ilẹ̀. Àti wá dúpẹ́ àlàáfíà nígbà tá a ṣẹ́kù lórí àìsàn, tá a ṣẹ́kù lórí ìnira. Adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, ọpẹ́ wo lè tán lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi rabbil alamin. Èyí tí a kójọ tí a fẹ́ ṣe lénìí, ìlànà àwọn ẹni ire ni, ìlànà àwọn ẹni ìṣáájú àwọn ànábì Ọlọ́run ni. Sódòdó tí wọ́n bá gbìyànjú àti ṣe rere kan tọ́lọ́run bá fún wọn láṣeyọrí ń díẹ̀, wọn á dúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. A rí nínú àwọn sàhábà bíi Abdullahi ibn Umar àti Anas ọmọ Malik, tí wọ́n bá ṣe tìláwàtul Qur'an tọ́lọ́run bá ní wọ́n rí bá dópin, wọn á kó àwọn ará ilé wọn jọ, wọn á kó wọn lẹ́nu jọ dáná fún wọn. Umar ibn al-Khattab sàhábì ànábì àgbà, òun náà ṣerú ẹ̀ nígbà tí òun náà àtàmọ̀ hifzul Qur'an, nígbà tó òun náà hal Qur'an tán, òun náà ṣe wàlímà rẹ̀. Ìlànà àwọn ẹni rere ni bẹ́ẹ̀ tí wọ́n ti ń bábọ̀ látọdún tó ti pẹ́. Abu Hanifa Thabitu Nu'man ibn Thabit, nígbà tí ọmọ tiẹ̀ náà parí kéwú tí wọ́n á fẹ́ fi ṣe pé ọmọ àfa àgbà kò ní ìdí ká tún gbowó lọ́wọ́ tiẹ̀, kò ní ìdí kó wọn tún náwó. Abu Hanifa ní rárá o, kó lè lálùbáríkà, kó lè rí bí tí bó ti yẹ kó rí ẹjẹ́ àṣẹ bó ti yẹ ká ṣe. Òun náà yé àfa àtọkọmọ rẹ̀ sí, ó ṣe wàlímà rẹ̀. Èyí tí a kójọ ní èní, ìgbìyànjú láti ṣe wàlímà ráńpẹ́ fún súrà tá a lè pé ìwọ rẹ̀ tán, súrà ti Yusuf, èyí tí Ọlọ́run fún wa ní ìyọ̀ǹda kálàǹfààní àti ṣe tafsiru rẹ̀ níwọ̀nba. Ọ̀rọ̀ Ọlọ́run ọba tí yẹn bá kán sínú odò rẹ̀ yẹn ò lè wẹ̀ tán, yẹn wẹ̀ gbogbo àwọn fún tafsiri tán ti kọjá, àwọn náà gbìyànjú àti wẹ̀ ni ẹnìkan ò rí ìwẹ̀ tán. ní táwọn tí wàá kọ́lẹ̀ náà là ń kà fara ayé, gbàtọ́lọ́n sì ní àríbá dé òpin. A fẹ́ dúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọ̀kadàrà kárí bẹ́ẹ̀ ṣe nígbà tí a parí tafsiru suratu Hud. Mo lérò pé bóyá ń ti láǹfààní àti wálé ńgbà náà, àmọ́ Ọlọ́run ò fi sínú yọ̀ǹda. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní ọrọ̀rùn fún wa bẹ́ẹ̀. Àwa dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà wa tí a pè tí ẹ jẹ́ wa níhò. A dúpẹ́ bẹ́ẹ̀ o, a dúpẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣeun gan, jazakumullahu khairan. Àkọ́kọ́ kíkí yóò bẹ̀rẹ̀ láti rí àfáà wa àgbà ní ìkàlẹ̀, fadilatu sheikh al-ustadh al-jalil al-sheikh Abdul Hakim Adébáyọ̀ An-Nahwi, tí gbogbo wa mọ̀ sí An-Nahwi, adamallahu hayatahu. Ọlọ́run fi ìtẹríba àti ìwà rẹ̀lẹ̀, Ọlọ́run fi kẹ́ wọn ju ìmọ̀ tọ́lọ́run tí wá fún wọn lọ. Ọlọ́run dá wọn lọ́lá pẹ̀lú ìmọ̀, èyí tí ẹni tó bá ní mẹ̀ṣáàrù rẹ̀, ìdá kan nù ìdá mẹ́wàá rẹ̀, ó tó kó máa ṣe fáàrí, ó tó kó máa ṣe gbéraga. Ọlọ́run tí wá níbi ìmọ̀ náà ti pọ̀ tó, ìwọ ó tún jù bẹ́ẹ̀ lọ. Ọba tó so méjèèjì papọ̀ fún wọn, tí kan ò dí kan lọ́wọ́, Ọlọ́run ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn láíláí. Ìyẹn ló fún àwa kéékèèké yìí láǹfààní àti lè ké sí wọn pé ẹ dákun, a fẹ́ díẹ̀ nínú àkókò yín. Kódà a sọ fún wọn láti tipẹ́tipẹ́ tẹ́lẹ̀, gìrìgìrì bá a ṣe sọ fún kálukú náà la sọ fún àwọn náà, wọ́n sì ní ó ti yá náà nù. Ọba tí ẹ ti júmọ́ wa la, ọba tí ẹ pọ́nlé lára wa, ọba náà ò ní faṣọ yìí mọ́ yín láíláí, kò ní fa àyà mọ́ yín láíláí. Ọlá sallallahu alayhi wa sallam. Mo tún kí àwọn ustazu wa àgbà náà, ustazu wa Ibrahim alladhi wafa, tí Ọlọ́run ṣe ní aṣáájú wa dáadáa. Ẹ ti mọ̀ rí wọn dáadáa náà lórí social media tẹ́lẹ̀ láti Morocco. Ọlọ́run ní wíwálé wọn kó ṣe déédéé irú ìjókòó wa yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní kára àlùbáríkà àwọn jẹ. A pè àwọn náà ní àìtó ọjọ́ la fi pè wọ́n,
àwọn náà sì jẹ́ wa níhò ọlọ́mọṣà bá dúpẹ́ fún yín ọba tẹ́ tijú mọ́ Allah ọlọ́mọṣà mọ́ tijú ẹ̀yin náà ọlọ́mọṣà mọ́ gbé yín ga ọlá sallallahu alayhi wa sallam. mo tún kí àwọn àfáà wa tí wọ́n tún bẹ́ ń kalẹ̀ ustazu wa àgbà ustazu wa lásojú jazakumullahu khairan. a ṣẹ̀ṣẹ̀ ń sọ fún gbogbo wọn náà ní pé ẹ dákun a ní ṣíṣe kan tá a fẹ́ ṣe gbogbo wọn sì jẹ́ ọlọ́run ọba nípè ọlọ́run gbogbo ìgbà tẹ́ bá ń pè ọlọ́run yóò máa jẹ yín la ilaha illa gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ tí wàá wà ń kalẹ̀ pátápátá náà ni mo tún kí n má tí ì ṣe introduction kó má yẹ pé mi ní introduce kálukú tó gbogbo wa náà á ṣe short introduction ká mara wa jù báyìí lọ. ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń kalẹ̀ lénìí àwa tá a máa ríra wa online bóyá tá a ríra for the first time ní physically ni tí a fẹ́ ká gbọ́ ohun díẹ̀díẹ̀ lẹ́nu kálukú náà pé alhamdulillah ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí dúdú àtàwà lédi ìjókòó náà mọ́ kọ ara wa kí àdírẹ́sì máa wà pọ̀ ju lẹ́tà lọ nítorí àkókò wa ìjókòó wa tèní lẹ́yìn tá a bá ti gbọ́ lecture tán lẹ́nu àwọn àfáà wa ní ráńpẹ́ main course yẹn nínà ní ká jẹun ká ya fọ́tò ká ríra wa ká dunnú torí tó bá ti di 6 p.m. nísìnyí wọn láwọn fẹ́ ti ààyè yìí so ẹnu yìí tọ́lọ̀ ń bá fún wa ṣe náà kó bá fi àlùbáríkà sí kó tó di pé a máa tẹ̀síwájú láti gbọ́ lecture lẹ́nu àwọn bàbá wa a gbọ́ àyọkí àti àyọkà nínú al-Qur'an látẹnu al-ustad subhanallah alfanla yóò bá wa ka al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́hun Ọba láàrin ìṣẹ́jú 5 jazakallahu khairan.